ṣé bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ṣe wá burú tó? ṣé bẹ́ẹ̀ láyé ṣe wá bàjẹ́ tó? ṣé bẹ́ẹ̀ ni nǹkan ṣe wá lé lórílẹ̀‐èdè yìí? Bíbélì sọ pé ẹni tó bá ṣiṣẹ́ òun ló tọ́ sóúnjẹ, ẹni tí kò bá ṣiṣẹ́ kò tọ́ sóúnjẹ. ìyájọ́ tí mo dé láì wọ̀n ló fọ́mátì yẹn fún mi rí, ó wá bá mi tí mo dúró sí wọ́n ní àwọn ọwọ́ ṣé mo wà nílẹ̀ mo ní ẹ̀ ó ní ẹ máa tọ̀gẹ́ mi tún sàn pé àdúgbò rẹ̀ pé ọ̀rẹ́ mi yẹn tí màá ti gẹ́ ìyàjọ́ náà wọ́n lásán owó báyìí ó ló fẹ́ ṣe transfer sí oní báyìí ìyá náà ò gba transfer káàṣì fọ́ọ̀kì tó wà lọ́wọ́ mi asán débi tó lọ́ọ̀jì sí adébi tó lọ́ọ̀jì sí ẹni kò mẹ́rẹ̀ owó sọ fún wa pé ṣòwò àánú kíníkan kíníkan ṣé ò ní sanwó ni ó ná ẹ̀mejì lára mi rẹ̀ mẹ́ta lára ọ̀rẹ́ mi. bí a bá bíyàn bí a bá tọ̀yàn èèyàn máa túnra ẹ̀ bí, bẹ́ẹ̀ sì ni èèyàn máa túnra ẹ̀ kọ́. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. ọkùnrin lóyàn rẹpẹtẹ, obìnrin náà lóyàn o, ṣùgbọ́n lílóyàn ọkùnrin ó mà kọjá tóbìnrin. tó wáyé kéèyàn kan wá ròyìn pé owó nàbì kan bá mi sùn kí n gbowó òun mo fẹ́ máa ṣe. gbogbo bímọ láyé ẹ jẹ́ ká tọ́jú ọmọ wa o. ọmọ tá a bá mọ̀ pé a ò ní lè tọ́ ẹ má jẹ́ ká bí, ẹ jẹ́ ká gbàgbé ń pa ọ̀rọ̀ mímọ́ Bíbélì tó ní ká máa bí sí i ká máa rẹ̀ sí i ká wá máa gbáyùn lórílẹ̀ ayé. ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti kọjá abẹ́ o. ọmọ tí a bá máa tọ́ òun ni ká bí. èyí ò gbọ́dọ̀ bímọ nírú àsìkò yìí bí nǹkan ṣe le tó lórílẹ̀‐èdè yìí kó wá ní pé mo fẹ́ lọ fi ọmọ ti ẹnìkan, mo fẹ́ lọ jẹ́ kó máa gbọ́dọ̀ ẹnìkan. bùkátà oníkálukú ó mà ti tó oníkálukú ní ẹrù. gbogbo àwọn ìyá tí wọ́n jìyà lórí ọmọ wọ́n gbọ́dọ̀ máa fi ìkásẹ́nu pé kò gbọ́dọ̀ jẹ́ pé obìnrin kan náà ló bí eléyìí. ìjẹ́ tó bá wá jẹ́ kóbìnrin kan náà ló bí eléyìí àti ọkùnrin kan náà ló bí eléyìí, ibo ni wọ́n wà táyé wọn fi rí bó ṣe rí yìí. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. abẹ́yìn arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa kẹ́ẹ̀sì tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́sì bá wa share fọ́nrán wa yìí. ojú tẹ fún wò wá kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. gbogbo bímọ láyé ẹ jẹ́ ká tọ́jú ọmọ wa o. ọmọ tá a bá mọ̀ pé a ò ní lè tọ́ ẹ má jẹ́ ká bí, ẹ jẹ́ ká gbàgbé ń pa ọ̀rọ̀ mímọ́ Bíbélì tó ní ká máa bí sí i ká máa rẹ̀ sí i ká wá máa gbáyùn lórílẹ̀ ayé. ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti kọjá abẹ́ o. ọmọ tí a bá máa tọ́ òun ni ká bí. èyí ò gbọ́dọ̀ bímọ nírú àsìkò yìí bí nǹkan ṣe le tó lórílẹ̀‐èdè yìí kó wá ní pé mo fẹ́ lọ fi ọmọ ti ẹnìkan, mo fẹ́ lọ jẹ́ kó máa gbọ́dọ̀ ẹnìkan. bùkátà oníkálukú ó mà ti tó oníkálukú ní ẹrù. kí ló jẹ́ kí atótónu mi yẹn kó pọ̀ ní pé mo rí fọ́nrán kan lórí ayélujára lónìí. fọ́nrán yẹn kọ mí nínú níbi tí mo ti rí ọ̀dọ́mọbìnrin kékeré kan tó ń sọ̀rọ̀ pé ọkùnrin kan pè òun, ó wá ní pé òun fẹ́ bá obìnrin méjì ṣe àṣepọ̀ papọ̀. òun wá pe ọ̀rẹ́ òun àtọ̀rẹ́ òun yẹn lọ́wọ́n jọ lọ bá ọkùnrin yẹn ní hòtẹ́ẹ̀. máa mú fọ́nrán yẹn o, máa play fún wa, ṣùgbọ́n kí n tó play fọ́nrán yẹn fún wa, nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ọjọ́ orí ọmọ yẹn, ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yẹn,
ọjọ́ orí ẹ̀ kò tí ì kọjá ẹni tó yẹ kó wà ní secondary school. Tó bá máa wà ní secondary school gan pàápàá kò gbọ́dọ̀ kọjá ọmọ GS3 SS1 lọ. Omijé wá gbọ́n mi gan pé ṣé bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ṣe wá burú tó, ṣé bẹ́ẹ̀ láyé ṣe wá bàjẹ́ tó, ṣé bẹ́ẹ̀ ni nǹkan ṣe wá lé lórílẹ̀‐èdè yìí. Bíbélì sọ pé ẹni tó bá ṣiṣẹ́ òun ló tọ́ sóúnjẹ, ẹni tí kò bá ṣiṣẹ́ kò tọ́ sóúnjẹ. Bá a ṣe sọ pé orílẹ̀‐èdè Nàìjíríà yìí burú tó, tẹ́ a bá lọ gba minerals tí wọ́n máa ń tó sìkè tó máa ń kiri yẹn, àìmọye àwọn obìnrin tí wọ́n ṣé bẹ́ẹ̀ ni wọn ò mọ̀nà láti lọ máa ṣòwò nọ̀bì, ṣé bẹ́ẹ̀ ni wọn ò mọ̀nà láti lọ máa gbéra wọn lẹ̀ pé kọ́wọn ọkùnrin máa bá wọn ṣàṣepọ̀ káwọn máa gbowó. Ṣùgbọ́n ọmọ tó bá ń ru ọjọ́ ọ̀la ẹ̀ pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, ọkùnrin lóyàn rẹpẹtẹ, obìnrin náà lóyàn o, ṣùgbọ́n lílóyàn ọkùnrin ó máa kọjá tóbìnrin. Tó wá yẹ kéèyàn kan wá ròyìn pé owó nọ̀bì kọ́ bá mi sùn kí n gbowó òun mo fẹ́ máa ṣe. Ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yẹn ká gbọ́ bí ọmọbìnrin yẹn ṣe sọ̀rọ̀ ká wá padà wá lágbọ́ Ọlọ́run bá ojú òní tì ojú òní tì wá. Ọmọ tó máa kó wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ Ọlọ́run ò ní jogún ẹ̀ fún wa. Ẹ kú kalẹ̀. Torí wà sísọ gbé màtọ̀rẹ́ mi níbi inú mọ́ yìí níbi Paris ogun fẹ́ pẹ́ tó bá lẹ́mìí ara ẹ̀ lò tètè sẹ́wọ́ wa ogun fẹ́ pẹ́ ó fẹ́ ṣòfò lẹ́yìn ká máa rẹ̀ bó ṣe Abẹ́òkúta bí lọ́rin kó máa sá lọ síbẹ̀ tó ẹ̀kọ́ tí ń ya wèrè àjọ tí mo dé láì wọ̀n ló fọ́mátì yẹn fún mi rí ó wá bá mi tí mo dúró sí wọ́n ní àwọn ọ̀ṣẹ́ mo wà nígbà mo ní èwo ní èmi àtọ̀rẹ́ mi tún sọ pé àná mo rẹ̀ pé ọ̀rẹ́ mi yẹn èmi àti gẹ́yìn àjọ náà wọ́n á sanwó bike ó ló fẹ́ ṣe transfer sí oní bike ìyẹn náà mo gba transfer káàṣì fọ́ọ̀kì tó wà lọ́wọ́ mi àsán débi tó lọ́ọ̀jì sí ẹni kò mẹ́rẹ̀ owó sọ fún wa pé ṣòwò àánú kíníkan kíníkan ṣé ò ní sanwó ni ó ná ẹ̀mejì lára mi ò rẹ̀ mẹ́ta lára ọ̀rẹ́ mi sọ àwa wà nù èmi àtọ̀rẹ́ mi wà bá tún máa lọ kátó eléyìí dẹ̀ ti sá lọ àrí mo tó báyìí tó jẹ́ ọ̀gá lọ́gà sí wa ń diṣẹ́ àti fi fọ́tò ẹ̀rùn ogun fẹ́ pẹ́ gbogbo owó wa ò jẹ́ gbé wà lọ́yà á máa gbé owó wa lọ́wọ́. Gbogbo àwọn ìyá tí wọ́n jìyà lórí ọmọ wọ́n gbọ́dọ̀ máa fi kásẹ́nu pé kò gbọ́dọ̀ jẹ́ pé obìnrin kan náà ló bí eléyìí. Ìjẹ́ tó bá wá jẹ́ kóbìnrin kan náà ló bí eléyìí àti ọkùnrin kan náà ló bí eléyìí, ibo ni wọ́n wà táyé wọn fi rí bó ṣe rí yìí. Oyún oṣù mẹ́sàn-án kò máa rọrùn, ẹlòmíì gbé oṣù mẹ́sàn-án nínú ó bí kò bí ọmọ yẹn láàyè tàbó bí láàyè kò rí ọmọ yẹn gbé wálé tàbó gbé wálé kò ju bí oṣù bí mélòó kan ọmọ yẹn padà sọ́dọ̀ Ọlọ́run. Tí ìyá ọmọ yẹn bá rí ọmọ tí wọ́n jọ bí sásìkò gbà yẹn, ìbànújẹ́ ayérayé ló máa wà nínú ìyá ọmọ yẹn. Àfi tọ́lọ́run bá tètè mú kúrò lọ́kùn ẹ̀ tí ọni yẹn bá jẹ́ ẹni tó ń gbà fọlọ́run. Kí ló dẹ̀jẹ̀ kí ó kúrò lọ́kùn ẹ̀ ni pé kó kúrò ládùúgbò tó ń gbé yẹn. Ṣùgbọ́n ẹni tí wọ́n kọ́lé sí ibẹ̀ tí ó máa torí pé ọmọ kú lọ́wọ́ òun fẹ́ fi ilé yẹn sílẹ̀ láti lọ síbòmí ni. Kí ló jẹ́ kí àánú yẹn kó máa ṣe ní mi ni pé gbogbo abiyamọ ẹ jẹ́ ká tọ́ ọmọ wa o. Ọmọ tí a bá ní tọ́ ẹ má jẹ́ ká bì. Kí ló wá fà á tọmọbìnrin ìfimúṣẹ́ nọ̀bì níṣẹ́ gangan tó fi sọ wípé iṣẹ́ aṣẹ́wó kọ́ gbóhùn lólóṣó kọ́ fún un lówó kọ́ òun gbé ara sílẹ̀ kọ́ bá òun ṣàṣepọ̀. Kí ni èrè tó wà nídìí ẹ̀? Kí ni wàhálà tó wà nídìí ẹ̀? Ikú máa wà nídìí iṣẹ́ yìí, òfò máa wà nídìí iṣẹ́ yìí, àrùn ayérayé ó wà nídìí iṣẹ́ yìí, kọ́ gba gbogbo Isaac tó wà lára yàn ó wà nídìí iṣẹ́ yìí, kéèyàn máa ní ògo mọ́ rárá ó wà nídìí iṣẹ́ yìí. Ọlọ́run ò ní jẹ́ ká yẹ yín kó bàjẹ́. Ẹ bá wa pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé kódóko kó ní kálukú wá sí máa kìlọ̀ fún àwọn ọmọ wo obìnrin ká máa sọ yìí pé ẹ lo ilé ayé yín dáadáa. Bí a bá bíyàn bí a bá tọ̀yàn èèyàn máa túnra ẹ̀ bí, bẹ́ẹ̀ sì ni èèyàn máa túnra ẹ̀ kọ́. Ayé yín ò ní bàjẹ́, ayé mi ò ní bàjẹ́. Ọmọ yín obìnrin àti ọmọ yín ọkùnrin kò ní di ìtìjú fún yín. Ọmọbìnrin yìí ó máa sunwọ̀n kó lọ jáwọ́ kúrò nínú iṣẹ́ yìí. Bẹ́ẹ̀nìyàn ò bá níṣẹ́ lọ́wọ́ tàbí ká ní ènìyàn lọ sí ilé ìwé ó jáde ilé ìwé kò sí nǹkan tó burú ń bẹ̀ kéèyàn níṣẹ́ ọwọ́ lọ́wọ́ o. Béèyàn bá kàwé tó tún bá wà lọ ní kọ́ṣẹ́ iṣẹ́ tó kọ́ tó ṣe freedom tó ṣí ṣọ́ọ̀bù yẹn
ohun tó máa modernize ẹ̀ yàtọ̀ sí ẹni tí ò lọ school orí ọ̀fẹ́ ẹni tó lọ school tó tún kọ́ṣẹ́ nìyẹn. ẹni tí ò wà lọ school tó kọ́ṣẹ́ náà tó bá túmọ̀ àwọn èèyàn tó lọ school wọ́n á jíjà ẹ̀ wọ́n á ẹ̀ láìtì ẹ̀ pé ṣé báyìí in modern way àìmọye iṣẹ́ ló wà tóbìnrin lè kọ́ tọkùnrin lè kọ́ tó ní jẹ́ káyé èèyàn kó bàjẹ́ tó ní jẹ́ káyé èèyàn kó rá. hairdresser wà ń bẹ̀ tailor wà ń bẹ̀ àwọn obìnrin tó ń ṣe shoemaker ó wà ń bẹ̀ oríṣiríṣiríṣiríṣi iṣẹ́ bẹ́ẹ̀. ó máa sunwọ̀n kó jáwọ́ kúrò nínú owó nàbì wọn ò ní lògùn ẹ o wọn ò ní lògùn ọmọ tọ̀dọ̀ mí náà. ẹ bá a pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé kó dóko ó kó dóró ọ̀rọ̀ ní mídíà. èrè o.